ustaz wa wọ́n ní ìkàlẹ̀ bàbá tí mò ń pèrè ní Dr. Sharafuddin Gbadebo Muhammad Raji àwọn ní ń bá ní ṣe àlàyé níjẹjọ nípa ọ̀nà tá a lè gbà láti lè fi fàṣọ fọlọ́wọ́n bá a wá rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó kẹnu púpọ̀ ni kó lè bá wa jẹ́ ìkúnlọ́wọ́ fáwọn olólùfẹ́ ètò yìí láfiwá ṣẹ̀ṣà tírà kan léyìí tó ṣe pé òní ọ̀jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ wa níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí tírà náà ni wọ́n pè ní tírà tawhid sọ́sítàdù wa wọ́n ti wà ní ìkálẹ̀ láti máa bá ní bá ètò náà lọ falyatafaddal sheikh mashkura. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam. Dájúdájú at-tawhid tí à ń sọ nípa rẹ̀ ó pàtàkì púpọ̀ nítorí pé torí rẹ̀ gan lọ́lọ́run bá ṣe ṣẹ̀dá wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló máa ń ṣèbéèrè wọ́n máa béèrè pé kí làwọn wá ṣe láyé kò tiẹ̀ yí àwọn ìdí táwọn fi ń bẹ nílé ayé. Àlàyé eléyìí ìdáhùn rẹ̀ òun náà ni pé tawhid ká wáyé wá sin ọlọ́run ọba lónìí kan ká má ṣe fi nǹkan kan mí ìṣorogún pẹ̀lú ẹ̀ ó ní kókó ń tà ń tìtorí rẹ̀ bẹ̀ láyé. ẹ̀rí tílẹ̀ bá ti má oníwà ọmọ lọ sí wa ẹlẹ́yìn ọmọ rẹ̀ yìí àwọn èèyàn máa gbìyànjú lóríṣiríṣi á wáyín délé àbáyín a sì wáyín sí ọ̀nà àárín yín èyí ti rí wọ́n ní bí ó ṣe dáa náà là ń bá ká bá ti ṣe jẹ bá ti ṣe mu òun náà ní tàn lè ka ìdínú tẹ́ fi rí wa ó wá dàbí ẹni pé níṣẹ́ là ń bẹ láyé nítorí àjẹ nítorí àmù nítorí pé a fẹ́ di kòkó bàbá àsásùn ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn ni ló ṣe wípé wọn ò tiẹ̀ mọ kókó kí làwọn wá ṣe nílé ayé yìí tó bá yẹ ní ká wówó ká sì kówó jọ tó bá ṣe pé torí ká wálé ayé ká wá kówó jọ lásán lásì ń bẹ nílé ayé ni ọ̀rọ̀ bá já sí pé ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn tó wá gbélé ayé tó wá kówó jọ nílé ayé náà aláṣẹdànù ni wọ́n padà já sí. ìdí ni pé tá a bá rówó náà tá a bá kó jọ tán ààyè kó lọ síbi kan lẹ́yìn ìgbà tá a bá kú kò sí bá a ti ṣe lè dáwó sí inú sàárè èèyàn ká wá sin síbẹ̀ ká pẹ́yìn dà torí tá a bá dánrú ẹ̀ wò apá kan nínú àwọn ẹni tó sojú wọn wọ́n padà wá kó owó tí ń bẹ nínú sàárè wọn torí ẹ̀ àṣé kìí ṣe nítorí eléyìn ńlá sí wá sí ilé ayé ń bí báyìí ọlọ́run ọba wa nínú suratu dhariyat àyà 19 ọlọ́run ṣàlàyé yéké ìdí pàtàkì tó ń fi dá wa sílé ayé ìdí tẹ́mi fi ń bẹ láyé tí wọ́n fi ń bẹ láyé eléyìí tó sì pàtàkì ipe kí gbogbo wa ká nímọ̀ nípa rẹ̀ torí tá a bá mọ̀ nípa rẹ̀ eléyìí ó sì náà bá ti ṣe gbìyànjú láti rí i pé ntọ́lọ́ ń ti torí rẹ̀ dá wa sáyé àwa náà tiẹ̀ sapásásẹ̀ àjọ kan nínú ẹni tí ń ṣe. ọlọ́run ọba wa ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun n ò ṣẹ̀dá àwọn àlùjànnú àti àwọn èèyàn lásán o àfi nítorí kí wọ́n ó lè bá a máa jọ́sìn fún mi àfi nítorí kí wọ́n ó lè bá a máa jọ́sìn fún mi. àwọn olùmọ̀ wa wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé àwọn àlùjànnú lọ́lọ́run bá kọ́ dárúkọ síwájú kó tó dárúkọ èèyàn nínú dídá wọn ní àlìjànú síwájú èèyàn ọlọ́run ti kọ́kọ́ dá àwọn àlìjànú ṣáájú àwọn èèyàn lẹ́yìn tó ti dá àwọn àlìjànú ìní ṣíṣẹ̀dá baba ńlá wa nabi ádámà wáyé eléyẹn wọ́n jẹ́ tartibun yunasibul wujud wọ́n tó ní ìbámu pẹ̀lú bá a ti ṣe délé ayé sí àlìjànú síwájú èèyàn àti àlìjànú tó síwájú àtẹ̀yàn tó lọ́n dágbẹ̀yìn ọlọ́run ló wọ́n dá wa nítorí nǹkan kan àfi nítorí ká lè bá a wálé ayé ká wá jọ́sìn fún un. ǹjẹ́ tó bá ṣe pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá wa sọ nínú àyà yìí tó bá jẹ́ pé ìròyìn ni ohun tó dájú sáká ó ní pé ìròyìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í yẹ̀ tó bá jẹ́ pé ìròyìn ọlọ́run ọba ń fún wa ìtumọ̀ pé ìròyìn ọlọ́run ọba kì í yẹ̀ ni pé tó lórí tẹlẹ́mù wa ni ọba máa jọ́sìn fọlọ́run a ò bá ti rẹ́ nìkan nínú àwọn èèyàn tó ṣe pé yọ́ ṣàìsìn lọ ṣùgbọ́n tá a bá wò ó a rí i pé díẹ̀ pátápátá gbà lẹ́ni tó ń ṣe tọ́lọ́run ẹlẹ́dàá wa nínú àwọn èèyàn
lẹ́gbẹ̀ẹ́ ẹni tọkọtọ Ọlọ́run ọba tì. Kí wọ́n á ní túmọ̀ àyà yìí gangan? Ṣé khabaru ni àbí insha? Tó bá ṣe wípé khabaru bá ní ìròyìn nù, a sì mọ̀ pé ìròyìn Ọlọ́run ọba òdodo ni, kò sí náà ni gbogbo ntọ́lọ́run ọba fún ni níròyìn nípa rẹ̀ òdodo ni. Ṣebí ìwọ náà gbọ́ bọ́lọ́n ti ṣe fún wa níròyìn nípa anabi Nuh alayhi salam, bẹ́ẹ̀ anabi Ibrahim alayhi salam, anabi Musa alayhi salam, anabi Isa alayhi salam, àtàwọn anabi yòókù. Gbogbo ntọ́lọ́run sọ fún wa nípa àwọn òdodo ni. Ẹnìkan ṣe mà ó ní sódodo sì ní pé anabi Ibrahim alayhi salam ó rí lójú àlá pọ́lọ́ ń pọ̀n láṣẹ pé kóun dùnbù ọmọ òun, ó sì gbìyànjú àti dùnbù rẹ̀ kí Ọlọ́run ọba kó tó gba ọmọ náà là pẹ̀lú pófì àgbò kan ṣe ìràpadà fún. Bẹ́ẹ̀ ni ìròyìn Ọlọ́run ni, òdodo sì ni ìròyìn Ọlọ́run ọba ẹlẹ́dàá wa. Bẹ́ẹ̀ ni tí wọ́n sọ nípa pé wọ́n sọ anabi Ibrahim sínú náà, ṣùgbọ́n náà wọn bò jẹ́ kí náà jó, òdodo ni. Kìí ṣe ń tá a lè máa gbé yẹ̀wò, tá a lè máa yiri wò gbogbo olùsèwà lè jẹ́ bẹ́ẹ̀, àló ti jẹ́ bẹ́ẹ̀, ó sì ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìròyìn Ọlọ́run ọba nù. Ṣùgbọ́n tá à ń pè ní al-insha, ó kó nǹkan pípọ̀ sínú. Nínú rẹ̀ làṣẹ wà, nínú rẹ̀ ní kíkọ̀ fún ni wà, nínú rẹ̀ ní ntí à ń pè ní ìran kan ńlọ wà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyà yìí Abdullahi ibn Abbas radiyallahu anhuma àti apá kan nínú àwọn aṣáájú wa wọ́n ní ìtumọ̀ àyà yìí ní al-insha, wọ́n ní àṣẹ ni. Báwo wá ní ìtumọ̀ àyà náà ṣe jẹ́? wọ́n ní túmọ̀ rẹ̀ ọmọ lọ báyìí pé wa ma khalaqtul jinna wal insa illa li'amurahum bi'ibadati. Èmi ò dá àlùjànnú àti ènìyàn lásán àfi nítorí kí n lè bá a pa wọ́n láṣẹ kí wọ́n máa jọ́sìn fẹ́mi Ọlọ́run ọba nìkan. Bẹ́ẹ̀ ni ó sì ti pa wá láṣẹ. Ṣé bí Ọlọ́run ọba sọ fún wa nínú al-Qur'an, ó ní afahasibatum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. Ṣé ẹ̀rù pa kàn dáyín torí asán lásán ni kíkẹ́ lè máa ṣe bó bá ṣe wù yín lókè pẹ̀, àti pé ẹ̀ ní fàbọ̀ sọ́dọ̀ àwọn Ọlọ́run ọba? Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Torí ẹ̀ Ọlọ́run tó sọ pé ayahsabul insanu ay yutraka suda. Ṣé èèyàn rò pa kàn fún lẹ̀ lásán láì jẹ́ pa apá láṣẹ ẹ̀sìn lọ́hùn, láì kò sì jẹ́ pa akọ̀ fún láti ṣẹ lọ́hùn? Ọlọ́run ti pa wá láṣẹ ká sí òun, ó sì pa wá láṣẹ ká má ṣe òun. Ọlọ́run ti pa wá láṣẹ, ó ti ṣe tiẹ̀. Ẹni tó wá gbọ́ lọ́gbọ́, ẹni tó kọ̀ láti gbọ́, òun ló kù tí ó rojọ́. Torí ẹ̀ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run ní òun ò dá àwọn àlùjànnú àti àwọn èèyàn nítorí nǹkan kan, àyàfi nítorí kóun lè bá a pa wá láṣẹ ká máa jọ́sìn fóun. Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n ní gbogbo bí tẹ́ bá ti rí nínú al-Qur'an pé u'budullah àbí illa liya'budun àti ntọ́jọ́ bẹ́ẹ̀, ìtumọ̀ rẹ̀ ní illa liyuwahhidun, àfi nítorí kún lè bá a máa sèmi Ọlọ́run ọba lọ́kan. Torí kò sin lọ́hùn o, gbogbo ẹni tí ò bá sin lọ nìkan kò sin lọ́hùn o. Ẹni tó ṣe pé bó ti ṣe ń pè ní tó ń pè nǹkan míì pẹ̀lú rẹ̀. Ẹni tí ń sin lọ́hùn lódodo òun náà ni al-muwahhid, ẹni tí ń ṣe Ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn. Gẹ́gẹ́ bá a ti ṣe wí ṣáájú, àlóhùn ló dá wa, ẹlòmíì kan ló dá wa. Ẹ̀tọ́ ká wá jọ́sìn fún òun nìkan ló dá ni, ẹnìkan ò tó bá sorogún nínú ẹ̀. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run ọba wa ti pa wá láṣẹ ká sìn òun. Gẹ́gẹ́ bá a ti ṣe rí àṣẹ alákọ̀ọ́kọ́ tó wá nínú al-Qur'an tá à ń bá ń kàábọ̀ láti suratul Fatiha tá a fi dé suratul Baqara. A rí nínú àyà 20 nínú suratul Baqara, al-amru al-awwal fi al-Qur'an ìlélẹ́ yẹn. Ọlọ́run ọba wa sọ pé ya ayyuhan nasu u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun. Ẹ̀yin èèyàn, ẹ máa sin Olúwa ẹlẹ́dàá yín o, ọba tó ṣẹ̀dá yín, tó tún ṣẹ̀dá àwọn ẹni tó ṣáájú yín, kẹ́ ẹ lè bá a jẹ́ ni tí ó máa páyọ̀ Ọlọ́run ọba wa. Àṣẹ eléyìí àǹfààní ńlá ni, èmi ti máa bá ìwọ náà ó sì ti yé ọ. Ìdí tọ́lọ́run bá fi dá wa tá à ń fi ń bẹ lókè pẹ̀, ó ń bẹ nínú wa ẹni tọ́lọ́run ń ṣèdájọ́ ẹ̀mí gígùn lé lórí, ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pọ́jọ́ ayé rẹ̀ yóò kúrú jọjọ. Àmọ́ àtẹnitẹ́mi rẹ̀ ó gùn, àtẹnitẹ́mi rẹ̀ ò ní gùn tó tiẹ̀, gbogbo wa pátá
ìdí tá à ń fi bẹ ńlẹ̀ ayé náà ni pé ká lè bá a máa jọ́sìn fọlọ́. ẹni tó bá wá rí eléyìí ṣe á máa kíkú oríire. ẹni tó bá kù díẹ̀ káàtó kó ní tọ̀hún ó tètè múra o, kó tètè múra o, torí pé ikú ń bẹ o. ó lè jóni ó lè jọlà, ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n pé èèyàn padà lọ níjọ́ kan ni. èèyàn sì máa rori rẹ̀ wò dáadáa. ìgbà tí èèyàn ti máa ń tọ́fà tọ́lọ́wọ́n bá fi dáhùn, kí ló dé tó wọ́n wá ní gbìyànjú láti rí pé agbọn abẹ òun mójútó. wa faqidu ar-ra'yi madiya'un li fursatihi hatta idha fata amrun 'ataba al-qadara. wọ́n ní aláìlérò èèyàn wọ́n máa sọ ìpín ara wọn nù ni o. tí nǹkan bá wá bọ́ mọ́ wọn lọ́wọ́ tán, kádàrá ni wọ́n máa bẹnu àtẹ́lù. èmi ti gbọ́, ìwọ náà sì gbọ́. kọ́lọ́wọ́n jẹ́ kémi pẹ̀lú rẹ̀ ká lè gbà pé dídá tọ́lọ́ ń dá wa ká lè bá wa àjọsìn fún ni. àṣẹ iṣẹ́ ńlá ní bẹ́ẹ̀ wájú wa, kọ́lọ́wọ́n bá kó fún wa sí. bákan náà, ǹjẹ́ a jẹ́ mà wípé gbogbo ọjọ́ eléyìí tó ti síwájú ṣáájú tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi dórí ìjọ tànàbí sallallahu alayhi wa sallam, ìyẹn èmi àti wọ́nù àtẹni tí wọ́n máa bẹ díjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. ǹjẹ́ a jẹ́ mọ̀ pé kò sí ibi kan, kò sí ààyè kan, kò sáwọn èèyàn kan, kò sì sí ìjọ kan tọ́lọ́wọ́n bọ̀ ọ̀rán ànábì kan sí. nítorí pọ́lọ́hún fẹ́ràn wa, ó fẹ́ràn wa púpọ̀. ìdí ni wípé kò dá wa kó fi wálẹ̀ lásán, kò dá wa kó dá wa dára wa pé bá ṣe wù yẹn máa ṣe. ọlọ́wọ́n bó ṣe bẹ́ẹ̀ fún wa, ó sì kẹ́ wa, ó rán àwọn òjíṣẹ́ rẹ̀ sí wa, àwọn ẹni ẹ̀sà nínú àwọn ẹni ẹ̀sà. ó tún wá fi àwọn tírà pẹ̀lú wọn pé kí wọ́n máa ṣàlàyé kí ló ń fẹ́ fún wa, ká lè bá àtàrà rẹ̀ ká lè bá sóríire. wọ́n ní gbogbo ọjọ́ pátá náà lọ́lọ́wọ́n bá rán ìránṣẹ́ sí. ìdí tọ́lọ́run fi dá wa tó jẹ́ ká lè bá wá sí ọlọ́wọ́n bá lọ́kàn nínú ìjọsìn, òun gangan náà tún ní sábàbí tọ́lọ́run ti torí rẹ̀ rán àwọn òjíṣẹ́ wọn yìí báyìí. bẹ̀rẹ̀ látòrí Nuha alayhi salam tó fi dórí anabi Muhammad sallallahu alayhi wa sallam. iṣẹ́ kan náà ni wọ́n wá jẹ́ fáyé. gbogbo àwọn anabi yìí báyìí iṣẹ́ kan náà ni wọ́n wá jẹ́ fáyé. gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith wípé nahnu ma'shara al-anbiya abna'u 'allat. àwa o tá a jẹ́ àwọn anabi Ọlọ́run níṣẹ́ la dà gẹ́gẹ́ bí ọmọ orogún. bàbá kan náà ló bí wa, ìyá ọ̀tọ̀ọ̀tọ̀. anabi ń tọ́ka sí wípé iṣẹ́ tí í ṣe ojúlówó iṣẹ́ tọ́lọ́run fi rán wa, tí í ṣe gbòǹgbò, ẹyọ kan náà ni ètí gbogbo wa jọ mú wa. òun náà ni at-tawhid, káwa sin Ọlọ́run ọba lónìí kan. ìdínú bí wọ́n bá ń bẹ́ nìkan jà tó o mú lọ́tà nítorí wípé kìí ṣe ànábì tiẹ̀ ńlò ń tẹ̀lé lánàá rẹ̀, ó ti ṣàṣìṣe. nítorí pé mùsùlùmí ò gbọ́dọ̀ lánàbì kan lọ́tà, mùsùlùmí ò gbọ́dọ̀ mú ànábì kan lọ́tà. gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo wọn pátá èèyàn wa ni wọ́n ṣe. Ọlọ́run ló rán gbogbo wọn níṣẹ́. tá máa dárúkọ ọ̀kan nínú wọn, kí ni mùsùlùmí máa wí? á sọ pé alayhi salatu wassalam, ìkẹ́ àti Ọlọ́run ọba kó máa bá. kódà tá máa sọ pé ànábì Adam, ẹgbẹ́ tí mùsùlùmí ti sọ alayhi salam, Ọlọ́run kó máa bá. tá máa dárúkọ Nuh alayhi salam, Ayub alayhi salam, Zakariya alayhi salam, Isa alayhi salam. bẹ́ẹ̀ ni mùsùlùmí máa wí. gbogbo àwọn ànábì yìí báyìí iṣẹ́ tọ́lọ́run bá fi rán wọn, òun náà ní pé Ọlọ́run ọba rán wọn kí wọ́n wá pè ní lọ sídìí kájọ́sìn fọ́lọ́run ọba lónìí kan. Ọlọ́run ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. dájúdájú o, a ti gbé ìránṣẹ́ dìde nínú ìjọ kọ̀ọ̀kan. iṣẹ́ táwọn ìránṣẹ́ yìí ó máa ṣe òun náà ní kí wọ́n máa pe àwọn èèyàn lọ sí di ẹjọ́sìn fọ́lọ́run lónìí kan. ṣé bá a ti sọ pé gbogbo bí tá a bá ti rí u'budu gẹ́gẹ́ bí Ibn Abbas ti ṣe túmọ̀ rẹ̀ fún wa, wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wáhídù, an i'budullah ay an wahidullah, ẹ̀sìn Ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn. wajtanibu at-taghut, kẹ́sì jìnnà sí gbogbo nǹkan míì tí wọ́n ń sìn yàtọ̀ sọ́lọ́run. gbogbo nǹkan míì tí ó bá ti yàtọ̀ sọ́lọ́run kò lè jọ́lọ́run. torí ẹ̀ Ọlọ́run ló sì dá wa, òun la gbọ́dọ̀ sìn. iṣẹ́ táwọn ànábì wa ṣe nù. lédè kúkúrú ìtọ́lọ́run fi rán gbogbo ànábì ní la ilaha illallah, ipe kò sí nǹkan tá a gbọ́dọ̀ fòdodo jọ́sìn fún àyàfi Allah.
torí pé walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha òní illa Allah wajtanibu at-taghut òní la ilaha nafyun wa ithbat eléyìí tí ṣe orígun méjì eléyìí tí la ilaha illa Allah tó ní. oníbèrè wa ní àyà tẹ́ ka fún wa yìí báyìí walaqad ba'athna fi kulli ummatin rasula lọ́wọ́ à ń bẹ̀ ṣé rọ̀ṣúlù yàtọ̀ sí nàbíyù ni torí pé nínú àwọn àyà al-Qur'an ọlọ́wọ́n bó ní rọ̀ṣúlù níbo mi yóò pé nàbí bẹ́ẹ̀ ni ar-rasul àti an-nabi nǹkan kan pa wọ́n pọ̀ omi sì yà wọ́n èkíní kejì wọn èèyàn ni wọ́n o nínú àwọn ọmọ anabi adam alayhi salam ọlọ́run sì rán màláìka sí èkíní kejì wọn pé kí wọ́n wá jíṣẹ́ fún wọn ṣùgbọ́n ar-rasul ìránṣẹ́ ọlọ́run pọ̀n láṣẹ pé iṣẹ́ tí wọ́n wá jẹ́ fún ọ sọfẹ́ lomi jẹ́ iṣẹ́ yìí fẹ́ lomi yàtọ̀ sí anabi tó ṣe wípé tiẹ̀ wọn ò ní kọ́ jíṣẹ́ fẹ́ lomi eléyìí túmọ̀ sí wípé anabi yìí ń tiẹ̀ wọn ò ní kó jíṣẹ́ tí màlẹ́kà wa sọ fún àmọ́ ar-rasul ìránṣẹ́ wọn ní kó òun jíṣẹ́ wọn ní kó òun jíṣẹ́ torí rẹ̀ àwọn olùmọ̀ wa sọ pé baynahuma umumun wa khusus ọ̀kan nínú wọn gbòòrò jù kan lọ jíjẹ́ anabi gbòòrò ju jíjẹ́ ìránṣẹ́ lọ torí ẹ̀ wọ́n ṣe sọ pé kullu rasulin nabiy wa laysa kullu nabiyyin rasula gbogbo ẹni tó bá ti pè ní rọ̀súlù ìránṣẹ́ ànábì ni o ṣùgbọ́n kì í ṣe gbogbo ànábì ńkọ́ oníránṣẹ́ ọlọ́run ìjà tẹ́lẹ̀ yìí bá yé wa àwa náà ti rí pọ́kàn gbòòrò jù kan lọ àṣẹ pé òǹkà àwọn ìránṣẹ́ kò tó ti àwọn ànábì wọ́n pọ̀ lóǹkà ju àwọn ìránṣẹ́ ọlọ́run ọba lọ ṣùgbọ́n gbogbo wọn pátá ọlọ́run ọba wa ló ṣà wọ́n lẹ́ṣà Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run máa ń ṣẹ̀ṣà àwọn ẹni tó bá fẹ́ yóò ṣe wọ́n ní ìránṣẹ́ rẹ̀ nínú àwọn màláíkà bẹ́ẹ̀ náà ló máa ń ṣẹ̀ṣà ẹni tó bá fẹ́ yóò ṣe wọ́n ní ìránṣẹ́ rẹ̀ nínú àwọn èèyàn torí ẹ̀ àwọn ànábì ọlọ́run yìí iṣẹ́ tọ́lọ́run fi rán wọn nu àwọn náà tawhid ni wọ́n mú wá ẹsẹ̀ ní méjì ǹjẹ́ tá a bá rí i pé ntọ́lọ́run ti torí rẹ̀ dá wa ó ní tawhid ntòsí ti torí rẹ̀ rán àwọn ìránṣẹ́ òun náà tún ní tawhid kí wọ́n á làṣẹ tọ́lọ́run fi pa wá o kí làṣẹ tọ́lọ́run fi pa wá. ọlọ́run ọba wa ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́run ọba rẹ̀ pa láṣẹ qada bi ma'na amara olúwa ẹlẹ́dàá rẹ̀ ó pa láṣẹ wípé ò gbọ́dọ̀ sí nǹkan kan ẹ ò gbọ́dọ̀ sí nǹkan kan yàtọ̀ sóhun nìkan ẹ ò gbọ́dọ̀ sí nǹkan kan yàtọ̀ sóhun nìkan ọlọ́run ọba ló láṣẹ torí ẹ̀ àṣẹ rẹ̀ wá nípa àgbọ́dọ̀ sí nǹkan kan yàtọ̀ sóhun nìkan kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ṣé bóun ló ní wá kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ṣe bí àwọn ò ní sánmà kan tá a lè sásábẹ́ rẹ̀ tó yàtọ̀ sí tọ́lọ́run kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ wo la lè mórí pamọ́ sí tó yàtọ̀ sí tọ́lọ́run torí di eléyìí òun nìkan la gbọ́dọ̀ sìn á máa wá sìn lóun nìkan torí pé wa qada rabbuka alla ta'budu ay alla tuwahhidu bil ibadati illa iyyah ìgbà ò gbọ́dọ̀ sí ẹnìkankan lẹ́ni tá a máa jọ́sìn fún lóun nìkan tó yàtọ̀ sí Allah ẹlẹ́dàá wa torí ẹ̀ tẹ́mi pẹ̀lú rẹ̀ bá ti ń sìn àsìpá tún ti tẹ̀ láṣẹ Ọlọ́run o àṣẹ rẹ̀ tó ti torí rẹ̀ dá wa àṣẹ rẹ̀ tó ti torí rẹ̀ rán àwọn ìránṣẹ́ rẹ̀ sí wa kọ́ lọ́wọ́ bó ṣe ní rọrùn fún mi pẹ̀lú rẹ̀ láti lè máa jọ́sìn fún lẹ́yìn tọ́lọ́run ti wá sọ yí pé ká máa jọ́sìn fún lóun nìkan ó tún ní wa bil walidayni ihsana Ọlọ́run tún wá pa láṣẹ pé ká máa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì wọ́n ní ìwọ̀ òbí ó tóbi púpọ̀ ìwọ̀ òbí ọ̀gá púpọ̀ tí ó bá ga lẹ́yìn ìwọ̀ Ọlọ́run ìwọ̀ òbí lọ́lọ́run ọba wí sí kejì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ náà làwọn òbí tá à ń wí yìí Ọlọ́run ọba wa ó ní kó o ṣe dáadáa sí wọn kò wá sọ wípé kó o ṣe dáadáa sí wọn lópin ìgbà táwọn náà bá ń ṣe dáadáa sí ọ
kò sọ pé kó o ṣe dáadáa sí wọn lópin ìgbà tó ṣe pé wọ́n náwó lé ọ lórí, wọ́n ń tọ́jú rẹ̀, kò sọ bẹ́ẹ̀. àwọn olùmọ̀ wa sọ yìí pé illatul amri bil ihsani ilayhima mawjudatun fi wasfihima. sábàbí tọ́lọ́n fi ní kẹ́ ẹ ṣe dáadáa sóbì méjèèjì ó ń bẹ nínú ìròyìn tọ́lọ́n fóbì méjèèjì. tó bá béèrè pé kí ni ìròyìn náà, òun náà ni alwilada, bíbí tí wọ́n bí wa náà ni. ọwọ́ pé bàbá bí wa, ọwọ́ pé ìyá bí wa, ń lọ sọ di ọ̀ranyàn lórí ìwà pa gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. ẹni tó bá ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì, àṣẹ Ọlọ́run ló tẹ̀lé o. ẹni tó bá kọ̀ láti ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì, àṣẹ Ọlọ́run ló tako. Ọlọ́run tó sì ní kó ṣe dáadáa sí wọn, òun náà ní ọ̀bọ wí nígbà tó o bá ṣe dáadáa sí wọn. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pò nìkan náà ní ó san ọ́ lẹ́san nígbà tó o bá ṣe dáadáa sí wọn. bàbá mi wò, bàbá tó ṣe pé nígbà tó ti bí mi ń ló ti dá mi dáyà mi, kò tí ẹ̀ bójú wẹ̀yìn jọ́ kan pò ń rí mi rí. àti wá ṣe su iṣu ti jiná, àti gun lódò dìyàn, wọ́n ti wá ro ẹ̀gúsí sí i. bàbá wa gbé fìlà gọ̀bìdé, ó lóun fẹ́ jẹun ọmọ. oúnjẹ ọmọ kọ́, ìyá ọmọ ni, kò tọ́ sí ọmọ kan láti sọ. nítorí wípé ẹnu rẹ̀ ọ̀ràn ọ̀rọ̀ nígbà tó ṣe pé bàbá rẹ̀ yìí àlóhùn lọ lọ́kọ̀ tó tu ọ̀wá sáyé. bàbá mi ọ̀dà kìí sòwe tá a gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ọmọ. bàbá burúkú mọ̀ bàbá mi ò gbọ́dọ̀ wí jáde. níyàwó tó ṣe pé bó ṣe bí mi kalẹ̀ ẹnu ẹ̀jẹ̀ náà ló fi mí lẹ̀ ló túlẹ̀ ló lóun ọ̀fẹ́ bàbá mi má, kò gbọ́dọ̀ tẹnu rẹ̀ jáde. bàbá rẹ̀ ò bá jẹ́ bàbá tí wọ́n ń wò bó ṣe ń wò, ìyá rẹ̀ ò bá sì jẹ́ ìyá tó ń fojú bẹ́ńtín, kò tọ́ sí ọ bí tí wulẹ̀ ó kéré ma pé kò ṣàìdá sí wọn. ok, báwo wá ni tí bàbá èèyàn bá jẹ́ pé mùsùlùmí lèèyàn, bàbá èèyàn sì ṣe mùsùlùmí, àbí mùsùlùmí lèèyàn ìyá èèyàn ṣe mùsùlùmí, ṣé ńgbà tá àti wájọ jẹ́ ẹlẹ́sìn kan náà yẹn, ṣé ìsìláàmù tún ní ká má ṣe dáadáa sí wọn bí? rárá o, ìsìláàmù tiwọ̀ sọ pé kó má ṣe dáadáa sí bàbá rẹ̀ nítorí pé bàbá rẹ̀ ṣe mùsùlùmí. ìsìláàmù ọ̀ sọ pé kó má ṣe dáadáa sí ìyá rẹ̀ nígbà tí ìyá rẹ̀ kìí ṣe mùsùlùmí, nítorí wípé ọwọ́ bíbí tí wọ́n bí ọ sáyé yẹn, ọwọ́ bíbí tí wọ́n bí ọ sáyé, ó ti ṣe ní túláàsì lórí rẹ̀ láti wípé kó o ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì. ọwọ́ bíbí tí wọ́n bí ọ, ó ti ṣe ní túláàsì lórí rẹ̀ wípé kó o ṣe dáadáa sí wọn, gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ wípé Asma bintu Abi Bakrin radiyallahu anha ó ní inna ummi qadumat wa hiya raghiba wa hiya mushrika. ó ní ra anabi sallallahu alayhi wa sallam, yá mi dé o, mo sì mọ̀ pé bùkátà ló gbé wá bá mi, kì í sì ṣe mùsùlùmí, kò tí ì gba Islam. afa asilu ummi, ǹjẹ́ kí n ṣe dáadáa sí kí n tẹ́wọ́ gbà tọwọ́ tẹsẹ̀ bí? anabi ni sili ummaki, tẹ́wọ́ gbà yá rẹ̀. ńlọ ń gbọ́ yẹn o, ńlọ ń gbọ́ yẹn. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọmọ mùsùlùmí ló wà tó ti wín bàbá rẹ̀ dànù, ó nítorí bàbá òun eléégún ni. ó wín bàbá rẹ̀ dànù, olólóró ni. ọkọ ìyá rẹ̀ dànù, ó nítorí pé kírísítẹ́nì nìyá òun. eléyìí báyìí kò tó láwàáwí, kò sì tó láwíjàre, nítorí pé ọlọ́run bó bi ọ́ léèrè ńjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama, báwo ló ti ṣe sí àwọn òbí rẹ̀. dáadáa ní ká ṣe dáadáa sáwọn òbí wa, a sì gbọ́dọ̀ pa wọ́n tì. àṣẹ ọlọ́run ọba ni, àṣẹ ọlọ́run ọba ni, eléyìí tó jọ́ràn yẹn lórí gbogbo wa pé ká mójútó. ǹjẹ́ nínú bàbá àtìyá èwo ni dáadáa wa ìní ọ̀pọ̀ jù sọ́dọ̀ rẹ̀? ìyá wa ni dáadáa tá a ṣe sí ìyá wa. anabi sallallahu alayhi wa sallam nígbà tí sahaba kan bi léèrè, ó ní man ahaqqu nnasi bi husni sahabati, tálẹ́ni tó yẹ kí n ṣe dáadáa sí jù nínú àwọn yẹn? anabi ní ummuk, ìyá rẹ̀ ni. qala thumma man, ó ní ta ló tún kàn lẹ́yìn ìyá mi? anabi tún ní ìyá rẹ̀ ni. qala thumma man, ó ní ta ló tún kàn lẹ́yìn ìyá mi? anabi tún ní ìyá rẹ̀ ni. lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta la anabi wa sọ pé abuk, bàbá rẹ̀. tó kọ́nà bá ní sọ sítáàdù wa ní ẹ̀sán olóore, láì ṣe àní-àní àwa tí à ń bẹ nílé táwọn fi ọkàn bá ní bá ètò yìí lọ, yóò ti hàn sí a wípé ìdí pàtàkì tọ́lọ́run fi dá mi, tó fi dá o, tó fi dá gbogbo wa, òun náà ní láti lè bá a máa jọ́sìn fún ọlọ́run ọba. kódà tìtorí ẹ̀ lọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ sí wa, tìtorí ẹ̀ lọ́lọ́run fi sọ àwọn tírà lóríṣiríṣi ló fi sọ kalẹ̀ tó fi rán àwọn òjíṣẹ́ sí wa.
wọ́n wá ní akìrẹ́fàn ta lẹ́ẹ̀mejì ìdí ni táfi bí ustad wà lérè wípé lẹ́ẹ̀kan ẹ̀ ń dákọ̀ àwọn ànábì ọlọ́run ẹ̀yin sí alayhi salatu wa salam ṣùgbọ́n tó gbajúmọ̀ jù pọ̀ ni pé ẹ bá dákọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ní sallallahu alayhi wa sallam ìwọ ló ga jù nínú méjèèjì àbí tùmọ̀ kan náà. alhamdulillah tó máa dárúkọ ànábì sallallahu alayhi wa sallam á sọ pé sallallahu alayhi wa sallam àbí sallallahu alayhi wa alihi wa sallam kò sì burú ká tún sọ fún ànábì náà pé alayhi salatu wa salam torí pé alayhi salatu wa salam ọ̀nà ni sallallahu alayhi wa sallam kò sí yàtọ̀ láàrin méjèèjì nǹkan kan náà méjèèjì ètí yàtọ̀ kan wà láàrin wọn pẹ̀lú eléyìí ó ní alayhi salam alayhi salam òun kéré kò kún tó alayhi salatu wa salam ṣùgbọ́n ṣe làwọn olùmọ̀ máa ń sọ pé alayhi salam náà nítorí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ nínú suratu Saffat tó ní wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. níparí ustaadu gbólóhùn la ilaha illallah bẹ́yìn tó ṣe tún lónìí ó yàtọ̀ sí bá a ṣe máa ń gbọ́ wọn náà sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́ni tó dẹ̀dà àfọlọ́hun kò sẹ́ni àga tí ń pèsè jíjẹ àti mímu àfọlọ́hun ìwọ ni káwá dìmú nínú méjèèjì. kò sí tàbí ṣùgbọ́n pé àwọn tó ń túmọ̀ rẹ̀ báwọn náà ìyànjú ni wọ́n gbà ṣùgbọ́n ìyànjú yẹn ò ṣe déédéé torí tó bá pé túmọ̀ rẹ̀ bá nù Abu Jahal ó bá wí la ilaha illallah Abu Lahabi náà ó bá wí la ilaha illallah torí pé àwọn náà gbà pọ́lọ́ ńlọ dá wọn. so ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ni pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah. tọ́ ìpéǹpéjú ńlá láàfilà ìtọ́ba ti lè kọjá abẹ́wò ti di nǹkan mìíràn jọ́mẹ́jọ lágbára náà bá ètò ìdarapọ̀ mọ́ wa lórí ètò pẹ̀lú Dr. Sharafuddin Gbadebo Muhammad Raji títí àkókò náà ọmọ yahinas Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal ma'asalama. ètò àgbọ́yé ẹ̀sìn Islam ní ẹ̀ṣẹ̀ gbọ́sọ́ nílé iṣẹ́ Premier FM 93.5 tó bá dijọ́ mẹ́jọ ìpàdé wa fún àkọ́tún ètò yẹn sí òtún tí your dependable companion Premier FM 93.5. Shortly we'll link up with the network studios for the next program. However, this is where I will take my leave. I won't leave without thanking you very much for letting me keep you company this Friday afternoon. My colleague Dele Adeyoju is very much around, and he will take the yes, I'm taking over from here. So how was the shift? The shift went well. What's that? Actually, I'm resuming for night and I'm feeling sleepy already. What? At this time? Isn't it too early? Anyway, have yourself a wonderful time with Dele Adeyoju, the Masquerade. All right. This is Premier 93.5 FM. We're now joining our network service for the next program. Radio Nigeria, uplifting the people and uniting the nation. The time is 7 o'clock. Good evening and welcome to the network service of Radio Nigeria. I am Oledo Mbiwe. The news summary will come your way right away, after which Know Your Rights will come next. The news summary. The police has ordered the restriction of movement within the boundaries of Anambra State